tó Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjò àpè agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba lógúnlọ́lá aní ìlẹ́yẹ ọgbọgba tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbá dáńgbọ́gbọ́n bàbá kókó irú akatapa bàbá lósùn aṣọ mẹ́rìndínlógún báyìí láṣọ ṣọ̀pọ̀nà yími gbékin ọgọgọ rúmọrúmọ apanimọ̀ àgún olókìkí òru ìbà lọ́wọ́ yín àti dìímùdè èèyàn ajẹrun òru ajẹdùn èèyàn mọ́bì ìbà o. ìbà ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ tulẹ̀ ilẹ̀ Yorùbá, ìbà obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ gbálẹ̀ ilẹ̀ Yorùbá. ẹ̀yin méjèèjì mo sì bá yín o, ẹ jẹ́ kó dúró èmi náà ṣe, ọmọ jẹ́ kí n tẹnu gbó bí ọ̀wọ̀. ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá náà la tún mú wá bá yín lénìí. àwa ò ní nǹkan kan míì tá à ń ṣiṣẹ́ lé lórí, tá à ń ṣe wàhálà lé lórí, bó o ní ilẹ̀ Yorùbá ó ṣe gòkè tá kò lóko ẹrú pátápátá tọmọtọmọ tí ìran wa ò sì ní gbúròó ohun tí ń jẹ́ ẹrú mọ́, tó táwa fi dìde nìyí, táwa fi dìde nu tá sì ní fọkànbalẹ̀ lórí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tí jíjẹ mímu yóò di ìrọ̀rùn, tá à ní dààmú mọ́, tá à ní ṣẹrú Fúlàní, tá à sì ní ṣẹrú Haúsá, tá à ní ṣẹrú Yíbò, tá à ní ṣẹrú ẹnì kọ̀ọ̀kan tí kò mọ kébi eku ńlẹ̀ Yorùbá, tẹ́yẹ náà mọ kébi ẹyẹ, ọmọ èèyàn náà mọ fọhùn bí ọmọ èèyàn. ìdí rèé tá a fi gbétò ìkalẹ̀. a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n kàn sí wa káàkiri, wọ́n kàn sí wa lórí ètò tá a ṣe lọ, wọ́n dẹ̀ fún wa ní ìwúrí lórí ètò tá a ṣe lọ. àwọn tí Ọlọ́run bùkún tí wọ́n fún wa ń bẹ̀ pé bàbá mo gbádùn ètò yẹn, yìí náà gbà tán sọwọ́ kú dúró sí wa, a dúpẹ́ lọ́wọ́ yín. kò ní tán lọ́wọ́ yín o, ẹ ní nàkàtàkẹ́ tó máa rí mi ná, ebi ò ní pọmọ yín, ọ̀nà ò ní dímọ yín, ojú yìí pọ́n ìtalẹ̀ kó má rí lẹ̀ jẹ, bẹ́ẹ̀ ni ojú ò ní pọ́n yín o, ojú ò ní pọ́n yín o, gbogbo àdáwọ́lé yín yóò mọ yọrí sí rere. ọkọ ọba àdá ọba kò ní ṣá yín lẹ́sẹ̀ o, lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba fẹ́rẹ́fẹ́re. àdúrà wọ́n máa gbà o, mo dúpẹ́ o, mo mọ̀ lóore, ẹ ṣé mo dúpẹ́. tó ọ̀rọ̀ mi ní ṣókí ní lálẹ́ yìí. nínú ètò tá a ṣe lọ, ọ̀pọ̀lọpọ̀ ló bá mi sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló tún bẹ̀ wá ń ṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ ká mọ stand. àwọn tó tún nímọ̀ jù wá lọ wọ́n pè wá, wọ́n tún ṣàlàyé fún wa pé ibi tá a bá dé yẹn bẹ́ẹ̀ lọ́mọkùnrin máa ń ṣe. wọ́n tún fún wa ní ìmísí míì pé ẹ tún gbà báyìí. a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá, a dúpẹ́ gan-an, a mọ̀ ọ́n lórí. ọ̀rọ̀ tí yín náà ò ní dàrú lágbára lọ́wọ́ Elédùmarè. eléyìí tó ṣe kókó jùlọ nínú àwọn tó gbé wa wá sórí ètò lénìí, ó ní ẹnìkan fi fọ́nrán kan ránṣẹ́ sí wa láàárín ìgbà tí ọ̀rọ̀ tí Aláàfin àná, Aláàfin Lámídì Adéyẹmí, tí wọ́n dá sí ọ̀rọ̀ kan lẹ́kìtì. wọ́n dábàá pé àwọn ọba Èkìtì ńgbà náà lọ́hùn gbogbo wọn dìde, wọ́n ní kì í ṣe ọ̀rọ̀, kì í ṣe Aláàfin ni ó mọ wá kọ̀mándì àwọn lẹ́kìtì o. lẹ́tà t'Aláàfin kọ sí gómìnà àwọn kó mọ̀ dán wò mọ́ o. wọ́n dà pé Fáyọ̀ṣe ló wà ní gọ́ọ̀mẹ̀ntì ńgbà yẹn, àbí Káyọ̀dé Fáyẹmí ló wà níjọba ńgbà yẹn lọ̀rọ̀ yẹn fi wáyé. so ọ̀rọ̀ yẹn wáyé, wọ́n sá ti yanjú ẹ̀, ègbé ti regbè. ẹni ẹ̀ wá sọ́dí fọ́nrán yẹn sí mi, mo tuntun gbọ́. mi bá ní kí n play ẹ̀ lórí kíní káwọn èèyàn gbọ́, ṣùgbọ́n wọn ò gbà mí láyè pé kí n play ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ kan wáyé bí ọ̀sẹ̀ mẹ́ta kó tó di pàṣẹ fídíò wa tó lọ yẹn, tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó ká bàbá tó sẹ́ndì fọ́nrán yẹn sí mi. kì í ṣe fídíò ni, mẹ́sẹ̀jì ni.
ó ka bàbá yẹn lára gan. Bàbá yẹn wá pè mí, wọ́n wá ṣàlàyé fún mi pé mẹ́sẹ̀jì tí mo sẹ́ndì sí yín yẹn òyìnbó kan lọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ láyé ìgbà yẹn, wọ́n ń pè ní Lord Macaulay. Macaulay, yes, Lord Macaulay. Ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní February 2, 1835 lọ̀rọ̀ tá à ń wí ìṣẹ̀lẹ̀. Kí dẹ̀ ló mọ́rọ̀ yìí wá? Ọ̀rọ̀ àpèrè àwọn ọba wa yìí náà ni. Ọ̀rọ̀ àpèrè wọn. Even ẹni tó kọ àròkọ yìí, ó jẹ́ a mọ̀ pé power hungry ní British statement tó sọ yìí. Tó power hunger ló pè é. Wípé àwọn tí máa wá tẹ́bi agbára máa ń pa ni. Ọkùnrin yìí ó wá sí Áfíríkà. Bọ̀ǹgbà tó yá ó twist ọ̀rọ̀ yẹn. Ó ní India lọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. But nínú ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ, àwọn èèyàn rí original document yẹn tó kọ́kọ́ sọ. Lord Macaulay ó sọ̀rọ̀ yẹn ní 1835 lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ó ní tí èèyàn bá fẹ́ control Africa, nígbà tó ń dá Africa, ó lóun bá wọn nínú ọlá, nínú ọlà. Ó ní ọrọ̀ pọ̀ fún wọn gan. You can bold there. Only I have traveled across the length, breadth of Africa, and I have not seen one person who is a beggar. I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such caliber that I do not think we will ever conquer this country unless we break the very backbone of the nation, which is our spiritual and cultural heritage. And therefore, I propose that we replace our old and ancient education system. Mo sọ nínú fídíò mi tó lọ wípé educational system wa tó bá yẹ pé òun là ń lò lọ ni àwa náà bá grow ní technology. Òun lòyìnbó sọ pé àwọn break ẹ̀ our culture, for if the Africa think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native culture, and they will become what we want. Then a truly domination nation. Lord Macaulay ló kọ ní February 2nd, 1835. Nǹkan tó sọ pẹ̀lú African. Bọ̀ kì í ṣe Africa gangan ní ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀. Tó pa àwọn èèyàn dóyìnbó yẹn mọ̀ Nàìjíríà ní táìmù ọgbà yẹn lọ́yọ̀ ń dá kelúkelú. Nítorí tán rí gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ tán rí ńgbà yẹn. Sáwọn eléyìí tí wọ́n lówó yìí, tẹ́bi ò pa yìí, tí ò sẹ́ni tí ń jalè lọ́dọ̀ wọn, tí ò sọ ọlọ́kànjúà, bó láti wá fẹ́ ráwọn ilé control. A lè ráwọn ilé control. Africa gba spiritual kíní wọn, believe wọn lọ́wọ́ wọn. Ṣé ẹ ti ń gbọ́? Ibi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Ilé ìkéré wàhálà bẹ̀rẹ̀ láti bẹ̀. Ó ní Yorùbá rán wọn mẹ́sìn wọlé, wọ́n mú oríṣiríṣi wọlé wá fún wa. Wọ́n jẹ́ àmọ̀ pé culture wa ò dáa. Tẹ bá rẹ̀ lómi lẹ́yìn tẹ bá fi culture wa hàn yóò ní láíláí òun Ọlọ́run má jẹ́. Mo fẹ́ jẹun lọ́fíìsì mi, wọ́n wá serve wa, wọ́n dẹ̀ máa kó cutlery sí tẹ máa fi jẹun. Mo wá mú fork mo fi sí ọwọ́ ọ̀tún, mo fi ọ̀bẹ sọ́wọ́ òsì. Ẹnìkan wá correct mi, ó ní sorry o pé mo yán jàre. Ó wá correct mi, ó ní why tí mi ṣe máa fi fork sí right tí máa fi knife sí left. Mo wá rẹ́rìn, mo ní kí ni nǹkan tó túmọ̀ sí. Ó ní kò dáa ni,
pé kí n change káwọn èèyàn máa wò mí, mo ní jẹ́ káwọn èèyàn wò mí, jẹ́ kí wọ́n wò mí. Òfin wo ló sọ pé kéèyàn fi fọ́ọ̀kì sọ́wọ́ ọ̀tún, kéèyàn fi fọ́ọ̀kì sọ́wọ́ òsì, kó fọ̀bẹ sọ́wọ́ ọ̀tún? Ṣé pé kí n ti jẹun ní? So wọ́n ti gba in tó dá lọ́wọ́ wa, wọ́n á gbé nǹkan tí ò dá títí wọn tí ò dá yẹn wọ́n gbé fún wa. Áfíríkà ló ní kó pọn ọmọ sẹ́yìn, òyìnbó ní kó gbọ́ ọmọ tiẹ̀ síwájú. Yìí tí Áfíríkà dẹ̀ fi ń pọn ọmọ sẹ́yìn ni pé táburú bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ sóhun, pé ẹ̀yìn ọkọ ni ó wà lẹ́yìn, ìyàwó ni ó wà níwájú, ọmọ tó bá pọ̀n ni ó wà lẹ́yìn, so that ọkọ lè máa mójútó ìyàwó àti ọmọ. Ṣùgbọ́n tí a bá gbé ọmọ síwájú tọkọ wà lẹ́yìn, tí ìyàwó ń lọ wájú tó dé gbọ́ ọmọ rẹ̀ síwájú, tí nǹkan ó bá wá láti wájú ọmọ ní kọ̀kọ́ bà. Gbogbo kínní wà nínú nǹkan táwọn bàbá wa ṣe tí wọ́n fi ṣètò ayé wọn tó yìnbó envy wípé bó làwọn kínní ṣe ní àròjinlẹ̀ báyìí. Wọ́n rí wa léèyàn dúdú, wọ́n rò pé mo gọ̀ ni wá. Àwa fúnra wa gọra wa sí wọn lọ́wọ́. Àwa dẹni táyé ń tì kiri lénìí, àwa kò nípò ẹrú látijọ́ tí wọ́n ti kó wa lẹ́rú, àkó nípò ẹrú dòní. Nílẹ̀ Haúsá màá fi kankan ṣàkàwé lénìí, ẹgbẹ́ mi ò lè sọ̀rọ̀ kí n má mú reference wá. Culture kan wà nílẹ̀ Haúsá tí máa ń wù mí. Ṣé ẹ mọ̀ pé tí ẹ bá jẹ báńkà láti Monday títí di Friday, bank manager tán pé BM tó bá jẹ́ Haúsá native ni ó mọ̀ wọ̀ wá, tí ò sẹ́ni tí ó mú bó ṣe wọ̀. Gbogbo offices wọn ó bo bùbá lónìí, kò sí nǹkan tó kan mọ́là. Dáńdógó wọn yẹn ni wọ́n wọ̀ ó ní wọn láṣọṣẹ́ wọn, wọ́n dẹ̀ fi fìlà wọn yẹn lé tàgíà. Ilẹ̀ Yorùbá wọn ti sọ pé kò nọ́mà, suit ni wọ́n gbọ́dọ̀ wọ̀. Wọ́n á wọ òru òmù ẹlòmíì bá yóò sì kan suit mọ́rùn. Èmi ní kẹ́ wá máa wò níjọ́ tí n bá wọ suit nínú ooru tàbí nínú ọ̀rùn. Àánú mi ó mọ̀ ṣe yín ni, màá máa làágùn gbogbo orí. Tí n bá délé báyìí màá máa sáré bọ ni. Mo wò pé nítorí pé a fẹ́ wà in line pẹ̀lú àdádálẹ̀ àwọn òyìnbó. Àṣà tiwa a ti gbé jù nù. A rí bí nǹkan tí ò quality, a rí bí nǹkan tí ò ṣe redefine. Àwa embrace òyìnbó tó jẹ́ pé àgọ́ tiwọn làwọn náà fi ṣe culture tiwọn dọ́là táwọn ò yí padà. Òun làwa wá embrace, àwọn àròpọ̀ gbọ́n. Àgọ́ ló dọ́gbọ́n lọ́dọ̀ tiwọn. Àgọ́ tiwa, ọgbọ́n inú tiwa, àwa wá dá padà sípò àgọ́. So bí tá a ti ń get it wrong nìyẹn. Kéèyàn owó ṣoṣoṣoṣo kó máa pe orí àpèrè Aláàfin tó ní empire, kéèyàn máa pe orí àpèrè rẹ̀ ní stúlù. Ara àwọn mistake tá à ń ṣe nìyẹn o. Orí àpèrè Aláàfin ká máa pè ní stúlù, ká máa pe àpèrè Ifẹ̀ ní stúlù. Wọ́n wá ní kí gbogbo wọn máa bow fún Queen of England nígbà yẹn. So Queen of England ló lé throne náà ń pe títí wọn. A máa ń pe throne tí wọ́n bíbẹ̀ wọ́n pè ní stool. Wọ́n nítorí pé nígbà tí wọ́n fẹ́ sign law fún àwọn ọba ní ṣe 18 kíni yẹn náà 1893 tó fẹ́ sign òfin àwọn ọba, wọ́n pè ní chief law, chieftaincy law àbí chief law náà pè. Wọn ò pè ní king's law nítorí pé wọ́n rí wọn ní ìrí ọba, wọ́n rí wọn ní ìrí, wọ́n rí Aláàfin àti Ọ̀ọ̀ni of Ifẹ̀ ní ìjòyè Queen of England. Nígbà tá a wá gba òmìnira 1960, wọ́n change law yẹn dọ́là. Òun ló jẹ́ kí orí àpèrè wọn tróònù wọn kán ṣe máa pè ní stúùlù dọ́là. Stúùlù ni ẹ lọ wò dáadáa everywhere. Ara àwọn ẹ̀rọ táwọn èèyàn mójútó tí ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá nìyẹn o. Ó ní òfin yẹn ṣe lè yọ ọba, because ìjòyè ni wọ́n máa ń yọ, ẹnìkan kì í yọba. Kò yẹ kí òfin Nàìjíríà kó
kó lè yọ ọba nílẹ̀ Yorùbá. Ó lè wọ́n yọ ọba nílẹ̀ Haúsá o àti ilẹ̀ Ìgbò, kò yẹ kó yọ ọba nílẹ̀ Yorùbá torí pé stúùlù tán pè é chieftaincy law, chief law àbí nǹkan náà pé law yẹn àwọn lọ́ọ̀yà máa ti understand nǹkan tí mo sọ yìí. Òun ni law tán fi gbé òfin àwọn ọba jáde, so wọ́n fi wọ́n sípò ìjòyè fún Queen of England. Ṣé òfin yọ king àbí queen ní England? Sófin kan wà tó lè yọ? Wọ́n lágbára jòfin lọ. Ìgbà yẹn làwọn èèyàn wa wọ́n dẹ̀ náà kàwé, wọ́n lajú, wọ́n dẹ̀ rí, wọ́n dẹ̀ ń sáìn kínní yẹn. Èdè yí padà pàṣẹ gbòmìnira. Torí ẹ̀ ni mo ṣe ń pe gbogbo àwọn èèyàn lámùkú mẹ́kọ̀ọ́ pé ìwé tá a kà, mo ń sọ pé ìwé tá Nàìjíríà kà, ìwé ìwèrè la kà, ìwé tí ò nítumọ̀, ìwé tí ò lè yọ kúrò nínú problem tó ní. Education tá a ní tá a lè fi solve problem wa. Àwọn èèyàn dẹ̀ rí, wọ́n dẹ̀ ní ká continue ká máa bá a lọ bẹ́ẹ̀. Torí ẹ̀ la ṣe ń pè fún Yorùbá nation. Ẹ̀yin ọba, ẹ̀yin ni ó favour jù, ẹ̀yin lẹ gbádùn ẹ̀ jù. Inú mi dùn p'Aláàfin dé, a dẹ̀ ní Ọọ̀ni of Ifẹ̀ lásìkò tiwa yìí. Kí àwọn ọba ilẹ̀ Yorùbá ó dìde báyìí, ẹ pé ìpàdé oríjorí, ìlú jìlú, ẹ pé kẹ́ ẹ máa bá ìjọba Tinubu kẹ́ ẹ bá ṣèpàdé kó tó fi ìjọba rẹ̀ lẹ̀, orí àpèrè rẹ̀ lẹ̀. Wọ́n gbọ́dọ̀ change òfin yẹn, kàn pè ní King's Law, eléyìí tí ò ní jẹ́ kí local government ó lè yọ ọba mọ́ lóyè. A gbọ́dọ̀ dá agbára padà fáwọn ọba. Agbára tí àwọn gọ́vnà ní lórí ọba ìlú, ó ní ò jẹ́ kí gọ́vnà ó lè ṣe dáadáa fún ìlú. Nígbà tí Aláàfin Lámídì Adéyẹmí bàbá, kọ́lọ́run bá wa dẹlẹ̀ fẹ́ ní rí, tí bàbá pé gbogbo wọn sábẹ́ tẹ́ǹtì ń jọ́ sí pé ẹ fi mí sórí ìdúró yìí wá jókòó, tí ń sọ kò bá kò gbé ọ̀rọ̀ sí gbogbo wọn níjọ́ náà lọ́hùn. Gbogbo wa mérí ìtàn pè lọ́ba nu, bọ́ba ti rí nu, bọ́ba ti rí nu. Ìgbà yẹn àwọn èèyàn ò tí ì wádìí kí ni òfin tí wọ́n gbé kalẹ̀ tí ń jẹ́ kí ìjọba ó lágbára ju ọba ìlú lọ. Torí ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tá a máa fà já gidi ni. Èmi ò ń sọ ọmọ ọba o, mi ò ń sọ ọmọ ọba, ṣùgbọ́n tí mo bá ìṣẹ̀dá mi sọ látòde ọ̀run, gbogbo tí n bá ti pè ní orí lọ́dọ̀ ní sàkání mi, orí ni ó máa jẹ́, kò gbọ́dọ̀ jẹ́ ìrù. Gbogbo tí n bá ti pè lórí, orí ni ó jẹ́. Àṣírí ibẹ̀ lẹ́gbẹ́ lẹ́nu mi lénìí. Èmi ò sì ní wáyé tí ì ní nípa nínú ẹ̀. Tí mo fẹ́ kán tún lọ kọ́lẹ̀ lénìí nìyẹn. Ẹ pè pàdé onílùújìlú, ẹ bá Tinubu sọ, tí ò bá gbà ní tẹ́ṣe kù. Ẹ bá sọ, wọ́n gbọ́dọ̀ pààrọ̀ òfin yẹn, òfin tó pe orí àpèrè yín ní stool, tí ó pè ní throne. Bóyá òyìnbó yẹn ò yé yín dáadáa, stool náà ń pe orí àpèrè yín o. N tó mú wọn pé àpèrè Aláàfin Ọ̀yọ́ tó ti control empire rí, tó ń pe àpèrè rẹ̀ ní stool, bó wà lápèrè Àwùjalẹ̀ ó ṣe jẹ́. In tó mú àwọn wèrè yìí tí wọ́n fi pe stool Ọọ̀ni of Ifẹ̀, Ifẹ̀ ò dáyé, tí wọ́n pè ní stool. Bóun ò ṣe ní pé àpèrè Aláké ní stool. Wọ́n wá kó ọba ńláńlá, wọ́n kó wọn sórí stool. Ẹ wá ní ká máa recognize ọba títí England pé àwọn ni wọ́n ní throne. Ọ̀rọ̀ wà lórí ẹ o.
n ti ẹ̀rọ adákẹ́lé lórí tẹ̀ ń wò níran yìí ọ̀rọ̀ ńlá bẹ lórí rẹ̀. Kíní yìí yóò mọ fún olóṣèlú ní agbára lórí yín lọ. Ó ní ò jẹ́ káwọn olóṣèlú orí nǹkan tó yẹ kí wọ́n ṣe láàrin ìlú kí wọ́n ó ṣe nǹkan pàtàkì fún yín. Ọba ìlú ò lágbára àti dìmáàdì lọ́wọ́ olóṣèlú pé ọ̀nà mi mo fẹ́ kẹ́ wá ṣe kí wọ́n dẹ̀ dá lóhùn. Ṣé bí mo lọ Ọ̀yọ́ láìpẹ́ mo rí bọ́nà wọn ṣe rí. Ṣèyí Mákindé ò ṣe sọ̀nà Ọ̀yọ́ kò ṣe sọ̀yọ́ síbàdàn kò ṣe sọ̀nà Ọ̀yọ́ síbàdàn ẹ máa wọnú gádígádá lọ ní gbúdúgbàgbà gbúdúgbàgbà dé Akínyẹlé látàkínyẹlé lọ tẹ́ fi dọ́yọ̀ gbàkúgbàkú lọ́nà rí ẹ lọ béèrè talẹni náà tí ó wàá béèrè lọ́wọ́ Mákindé pé kó wá ṣe nítorí pé ó lágbára tó stúùlù lẹ jòkúlé lórí àpèrè yín orí stúùlù ni kì í ṣe throne. Tó bá jẹ́ pé ibi tí wọ́n ti command yín pé throne ni tí òfin tí wọ́n fi gbé òfin ọba kalẹ̀ kì í ṣòfin àwọn ìjòyè òfin tó yọ baálẹ̀ ló yọ ọba òun lòfin tí Nàìjíríà ṣe fún yín àṣírí òfin yín nù. Ó wà nù tí mo kà lálẹ́ mo rí bàbá yẹn sẹ́rẹ̀ sí mi látẹ̀kìtì pé tí àfẹ́ tàwọn ọba wa rèé o pírọ́blẹ́mù ilẹ̀ Yorùbá lọ rí kì í sáwọn nìkan láàfẹ́ tí ó àfẹ́ tàwọn délé Haúsá náà lọ́lẹ̀ Ìgbò ni o bí Bìrìtì kò ṣe síbẹ̀ nù gbogbo ohun tó yẹ kí wọ́n tún ṣe nìyẹn máa ń pọ́n fẹ́ kílẹ̀ Yorùbá ó dáa tẹ́ ẹ fẹ́ ká gbádùn ìlú yìí tẹ́ ẹ fẹ́ káwọn ọba máa wà nípò asán kán dá wọn padà sí ká change òfin yẹn pé àpèrè wọn ní stool ó wá kó wọn sọ under ọba England kínní royal family ó kó wọn sábẹ́ wọn ìjòyè ọba England ni wọn ìjòyè ni àwọn ọba bíi ní abẹ́ England 1893 láti ṣe òfin yẹn dẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ó continue torí ẹ̀ la ṣe wá ń pe àwọn ọba lénìí wípé táyé ò bá ṣe yín à ń bá yín sọ̀rọ̀ Yorùbá nation gbogbo yín dákẹ́ fẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ ẹ fi wá gún lágídì ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ ń tà ń sọ ayé yín ò máa rún bí tàwa náà bá ti rún àjọjọ ń rún pa kankan nǹkan náà ìṣòro kan náà lájọjọ ní àfi kájọjọ jáde kájọjọ jàjà yìí ń la fi lè bọ́m̀bẹ̀ n tó lè mú ilẹ̀ Yorùbá gba ìdánudè láyé oníkà gba Yorùbá nation gbogbo kàtìkàtì yóò bá tán ní kàtìkàtì bá tán ṣùgbọ́n à ń sọ lónìí lójú yín ó dàbí wàtẹ́ pé à ń roko sọ́dọ̀ ara wa ni pé n tájẹ là ń bá kiri tíyẹn bá tiẹ̀ wá ti torí tí ó jẹ náà ó tó tíyẹn lè máa bá káàkiri because n tó jẹ tọmọ rẹ ó jẹ ìyẹn gbọ́dọ̀ mójútó àwọn olóṣèlú kan gbogbo wọn sì ṣe báṣubàṣu wọn wá dá ilẹ̀ Yorùbá dó sójú kan àlọ́wájú àlẹ́yìn e no go front e no go back bí ọ̀rọ̀ òyìnbó Haúsá kan tó kù sí Benin e no go front e no go back òun ni Yorùbá wà láti ìjọ yìí àwa stagnant sójú kan torí ẹ̀ ló jẹ́ kí n máa pè ìpè tá a dẹ̀ ń pè yìí a fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ jígìrì gbogbo ọmọ òtún òjire káàkiri àgbáyé gbogbo ibi kíkẹ́ bá wà ẹni bá lọ́ba nínú ẹbí wọn kó bọ́ bá ìlú wọn sọ̀rọ̀ kí wọ́n jà fún òfin yẹn òfin tó fi ṣàgbékalẹ̀ agbára àwọn ọba òun ibẹ̀ náà ti ba yé àwọn ọba jẹ́ ibẹ̀ náà ti ba yé àwọn ọba jẹ́ fáwọn olóṣèlú dẹ̀ ń rí òfin yẹn wọn ò ṣe bẹ́ẹ̀ ni pé kìnnì kan tó ní kó favour àwọn tí wọn kí ẹ̀ torí ẹ̀ la ṣe ń plead sí Bọ́lá Ahmed ọmọ Tinubu tó o bá mọ̀ pé lódodo lọ ní interest ilẹ̀ Yorùbá nínú ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan fún yín bàbá mo ní tá a bá ń wí fún yín tẹ́ ẹ̀ bá gbà tó bá yá èyí náà ó kó nbí tẹ́ ẹ wà ẹ lè lo ọdún 10 níjọba èèwọ̀ ni kò possible ẹ lè lọ́dún 10 tẹ́ ẹ bá lọ́dún 4 pátápẹ́ra rẹ̀ tọ́lọ́run bá yọ̀ǹda fún yín
kẹ́ lọ́dún mẹ́jọ tẹ́ ẹ bá sì lọ́dún mẹ́jọ yóò bọ́ sọ́wọ́ ẹlòmíì ó tún dijọ́ mi ọjọ́ rí ìtì sọbásanjọ́ lè ní ní ó mọ sẹ́yìn náà ẹ jókòó ẹ mọ̀ fi ká hànú pé kí n dẹ̀ mọ̀ kí n yanjú kínní nígbà yẹn wọ́n sàǹfọ̀rọ̀ torí ẹ̀ lèmi ṣe ń gbà yín nímọ̀ràn ní gbogbo gbà mo mọ̀ pé ẹ̀ ní gbọ́rọ̀ sí mi lẹ́nu torí ẹ̀ lèmi náà ṣe ń sọ fún Olódùmarè ọba tó dá ayé òun ọ̀run pé ọlọ́run ò gbogbo tí bá sọ bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́run má jẹ́ ó gbọ́ ṣùgbọ́n tó bá yá ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ mo nígbàgbọ́ ilẹ̀ Yorùbá ló jẹ èmi lógún tẹ́ ẹ bá ṣe ilẹ̀ Yorùbá dáadáa gbogbo èmi ni mo fẹ́ kí Nàìjíríà dá ẹkọ́nọ́mì Nàìjíríà kó ké mi because tẹ́ ẹ bá ṣe ẹkọ́nọ́mì Nàìjíríà tó bá dá tẹ́ ẹ fi fi pa wá táwọn ará bí bá débẹ̀ gbogbo owó tẹ̀yìn kópa máa ń wó na kò sì sí tẹ́ ṣe gbogbo òfin bẹ́ẹ̀ ṣe yí òfin padà lénìí làwọn náà ó débẹ̀ tí wọ́n yí òfin padà lọ́la àfitọ́wọ́ wọn ò bá bá lókù because ọmọ pé kò ní favour àwọn bẹ́ẹ̀ ṣe tàn wọ́n tẹ̀yìn náà gé wọn tẹ́ fi wọlé làwọn náà ó ṣe gé yín lẹ́nìkan náà ó fi wọlé wọ́n dẹ̀ dá gbogbo ẹ̀rú padà bó ti rí nu kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá ẹ̀mí mọ̀ wọ́n dáadáa wọ́n ní bá ṣe máa ń kóra wọn jọ ẹ̀kú máa ń sọ gbogbo gbà ọ̀rọ̀ wọn dá mi lójú gan mo mọ̀ pé ní gimmick tẹ́ fẹ́ play 2027 ṣùgbọ́n bàbá tẹ́ bá rí ṣe èmi ń sọ nǹkan kan fún yín sẹ́ ní tẹ́ ẹ lè ṣe láyé tó lè dùn máa wà nú òun ni kẹ́ ẹ sẹ́ẹ̀tì ìran Yorùbá free ẹ fún wa freedom ẹja máa bá tiwa lọ ó ti sú wa àbálágàbàgebè èèyàn àbá ṣe mọ́ nígbà tí ilẹ̀ Yorùbá ò sí lábẹ́ anybody ẹ mọ́ àmọ́ boko bàbá wa ti rí ṣùgbọ́n lẹ́ni tí òyìnbó dà á papọ̀ ẹ̀wọ̀n tójú wa ti rí láti 1914 tó ti dà á papọ̀ ẹ sọ development ẹyọ kan tá a rí láti ilẹ̀ Haúsá gbogbo táwọn lọ́wọ́ ṣe kalẹ̀ là ń ṣe rí dọ̀la gbogbo Ìkẹjà industrial layout Ìbàdàn industrial layout táwọn lọ́wọ́ orí ṣe òun náà là ń rí dọ̀la àárín nǹkan míì ọ̀nà ní lọ́pẹ̀lú yìí látàyé ta ni wọ́n ti parí ọ̀nà yìí àtàyé gọ́vnọ̀ yìí gọ́vnọ̀ tó lọ bí fọ́ kí Gbénga Daniel tó dé Ọ̀ṣọ́bà bàbá Ọ̀ṣọ́bà ló ṣe ọ̀nà ìgbà yẹn ọ̀nà gbòòrò nígbà táwọn sọ débẹ̀ tó máa là dé ní wọn parí ẹ̀ wọn parí ọ̀nà yẹn ṣèjọba yẹn wá wúlò fún wa ìjọba tá à ń ṣe tá à máa retí ẹnìkan lu ọdún mẹ́jọ kò sì ní mọ́wọ́ kan àdúgbò yín tí wọ́n fi kó ń bẹ̀ àdúgbò yín yóò ní sẹ́nítọ̀ yóò ní rẹ́pù yóò ní kánsẹ́lọ̀ yóò ní house of assembly títí state house of assembly yóò ní chairman local government yóò dẹ̀ tún ní president ẹ̀wòrú ọpẹ́ ìlú tá a wà yìí láti lálàfo 1999 up to date president Yorùbá méjì ti reign wọn ò dẹ̀ rántí irú ọpẹ́ ìlú yìí ẹ wá wo ọ̀gọ̀rọ̀ bò táwọn èèyàn ń rí tí ń jáde lẹ́nu àdúgbò yìí ibi tí tó bá dàsìkò bò gbogbo ìlú ò dání tí ò ní sí kankan but at the end of the day kí lè rí tí wọ́n jẹ́ pé wọ́n lọ ń dìbò irú àwọn àdúgbò yẹn wọ́n sọ̀nù nǹkan tó ń pè ní bòdìdì kí wọ́n kan sọ̀nù ẹ̀ka tẹ̀ mọ́ débẹ̀ pa àwọn rè tíjọba bá fi ilẹ̀ lẹ́ẹ̀kan wọ́n mọ̀ pé àwọn ará àdúgbò yìí náà ń bínú because ayé wọn ò nítumọ̀ wọn ò lo mọ́tò rí kí mọ́tò yẹn ó gbádùn lọ́dún kan kí ẹ ra mọ́tò tuntun lójú ọ̀nà yìí ẹ̀mí yóò fẹ́ bọ́ tí n bá gbé mọ́tò jáde lẹ́ẹ̀kan tí n bá máa wọlé padà báyìí mẹkáníìkì gbọ́dọ̀ wá àtẹ́ǹsì mọ́tò irú ìgbésí ayé wo wá nìyẹn sáwọn tá a máa bá rìnrìn àjò nu ẹ̀dẹ̀ ń sọ fún wa pé yóò dáa ká continue torí ẹ̀ mo ṣe ń bínú sáwọn ọmọ Yorùbá kan tí wọn ò rí ìwà tíjọba ń wù bíi àìdá nítorí àti jẹ tiwọn nìkan rí mo dé VI ní last week Tuesday kọ́ ni Tuesday or Wednesday mo lọ sí VI mo wá dé area yìí tàbá ti fẹ́ dé Glow area mo wá rí ọ̀nà tí bàbá Tinubu tí wọ́n ṣe ń ṣe lọ tán ló ń lọ sí Calabar mo rí ọ̀nà yẹn mo wò títí
mo bàbá Bọ́lá Ahmed Tinubu títí mi ò mọ nǹkan tí wọ́n fọ̀rọ̀ wọn wé. Mo rí wípé bàbá ò láàánú tálíkà, wàláì bàbá yìí ò láàánú tálíkà. Bàbá Bọ́lá Tinubu ò láàánú tálíkà o, àṣírí mo gé fún yín lénìí. Bí olówó, àwọn tó kó lówó sáà máa gbádùn ká máa lówó sí, òun ni iṣẹ́ tán máa ń ṣe. Tí bàbá bá láàánú mẹ̀kúnnù ni, tí wọ́n ní èrò mẹ̀kúnnù lẹ́mìí, kò sí nǹkan tó ní kí máa wá ṣe ojú ọ̀nà yìí fún wa. A mọ̀ pé Dàpọ̀ Abíọ́dún àti gba wrong person ní àlejò l'Ogun State as governor. A mọ̀ pé wrong person lágbà la dìbò fún lélẹ̀. Bó lè ṣe wà nínú òfin wọn nìyẹn. Gbà tí máa sọ̀tàn sìn, mo ní bàbá Ọ̀ṣọ́bà ló ṣe ọ̀nà yẹn rí tó ṣe rí láti Ṣàngó tẹ́ bá ti wọlé ọ̀nà yẹn lọ sí Berger straight. Bàbá Ọ̀ṣọ́bà ló ṣe rí. Ìgbà tọ́nà yẹn bàjẹ́ tá máa tún ṣe, Amosun ló tún wá tún ṣe. Òun tiẹ̀ là sílẹ̀ ni, ó ti ṣe gbogbo bridges tó yẹ kó ṣe so that ọ̀nà yẹn ò ní problem. Ó ti ṣe gbogbo drainage tó yẹ kó ṣe. Kátà ọ̀nà yẹn ìjọba kúrò lọ́wọ́ ẹ̀. Dèní tá à ń sọ̀rọ̀ yìí, ìjọba ò rí kankan ṣe sọ́nà yẹn. Ẹ lọ wo condition tọ́nà yẹn wà àtàwọn tí ń gbé bẹ̀. Nítorí ẹ̀ la ṣe sọ wípé ìjọba yẹn ò ní wúlò fún wa. Ẹ wá là ń pariwo Yorùbá nation. Bó o la ṣe ní pariwo Yorùbá nation? Bó o la ṣe ní pariwo ìjọba tọmọ ìyá mi ò mọ̀ ṣe tí màá lọ sunkún bá lọ́fíìsì ẹ̀ pé sọ̀rí wípé ọ̀nà tá à ń gbà ò dáa ni, tí ó gbọ́ èdè ẹnu mi pé mo sọ̀rọ̀ tó dẹ̀ mọ̀ pé tí má ti lè kúrò lọ́dọ̀ òun tóun ò bá ti gbọ́ tèmi, èyí ń lọ ságbó lé wa ni ẹ ti ń lọ fẹjọ́ ẹ̀sùn pé lágbájá ẹ pé o. Bọ̀ lẹ́ni ṣé Amosun ṣá lè pé Dàpọ̀ Abíọ́dún ṣé ẹ lè pé kó dá yín lóhùn? Ẹ lè pé kó dá yín lóhùn, yóò mọ̀ sọ̀rọ̀, yóò mọ̀ ní federal government ni ó ti dá wọn lóhùn ni. Bọ̀ tíjọba bá close máràlú, torí ẹ̀ la ṣe ń pariwo pé tá a bá gba Yorùbá nation, a mọ̀ bí tá a lè wọ̀ tá a ti lè sọ̀rọ̀. Ẹ lọ sí Ghana níbi tí wọn ò ti pọ̀, tí wọn pọ̀ jù. Ẹ lọ wo bí wọ́n ṣe ń control wọn nítorí pé ojú karamu ń bẹ̀. Bọ̀ ibi ojú karamu tí Tinubu bá fi lè kú l'Ékòó tó gba Àbújá lọ, tún rí mọ́, ó tó dìbọ́, ó tó dàsìkò kírísímàsì àbásìkò ọdún Iléyá kẹtù tó fojú rí. Bó lè ṣe fẹ́ rí bá sọ̀rọ̀? Tẹ́ bá dẹ̀ dọ́dọ̀ ọ́fíìsì gómìnà lénìí, tẹ́ bá yà gómìnà Dàpọ̀ Abíọ́dún, ẹ̀yin la wájà fẹjọ́ lọ àdúgbò wa fáfi kankan. Wọ́n lè ní gómìnà ò sí àrándì, ó ti lọ Àbújá. President ti lọ Àbújá. Gómìnà ti lọ bá lọ́hùn. Báwo lẹ ṣe fẹ́ rí wọn? Rẹ́pù yín dẹ̀ ní tó bá ti ń gbowó rẹ́pù Lẹ́kí lòun ó kó lọ tí ó lọ mọ̀ sùn. Bó lẹ ṣe fẹ́ rí? Ṣùgbọ́n tó jú bá kára mọ́ tíjọba bá jẹ́ ìjọba Yorùbá, tá a mọ̀ pé Yorùbá nation lájọ ń rọ̀n. Kò possible kẹ́ẹ̀yàn mi jẹ. Òun ni tí mò ń sọ fáwọn lọ́balọ́ba tí wọ́n ń dara wọn láàmú. Ẹ̀yin lọ́balọ́ba yín lẹ́ ń kàn fìyà jẹ ìran yín. Wọ́n wá yàn yín náà jẹ. Ẹ̀rọ olùgbèjà. Àwa iná là tó ń dìde fún yín, tá ń jà fún yín. Wọ́n yàn yín jẹ. Mọ̀ pé tó bá ti rí yín yàn jẹ, wọ́n mọ̀ ya àwọn aráàlú jẹ. Ìdí ni táráàlú ṣe stand fẹ́yìn ọba tọrọ yín ṣe jẹ wá lógún. Because a mọ̀ pé táwọn bá ti rí yín yàn jẹ mọ́, wọn ò ní lè ya àwọn atajà aráàlú jẹ. Wọ́n bá ti pè yín sí kọ̀rọ̀, wọ́n fún yín lówó kọ́bẹ́, wọ́n fún yín mọ́kà márùn-ún. Wọ́n bá ti fún yín mọ́kà márùn-ún tán fún ìyàwó yín mọ́kà, tọ́dẹ̀ fún yín ní trip lọ sí UK. Ẹ gbàgbé aráàlú. Ìtòdẹ̀ jẹ́tọ̀ títí yín gan ó ju bẹ́ẹ̀ lọ tó wà lọ́wọ́ wọn ò fún yín. Because ẹ̀tọ́ yín ni kẹ́ jáde láti ààfin yín, láti inú pálásì yín, kẹ́ ẹ bọ́ta, kẹ́ ẹ rójú ọ̀nà tó dáa, kẹ́rìn káràlú yín ó máa fojú pọ̀ tó bá rí yín, kínú wọn máa dùn, everybody ó máa smile. Bá wọn lórí burúkú yín already. Tó náà mọ̀ pé òfin yín òfin fọ yín tó bá tẹ́ bá ṣe jù, àwọn ó yọ yín dànù ni. Torí ẹ̀ lèmi ṣe ń já yín tán lénìí pé ẹ bèrè, ẹ demand ẹ̀ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu wípé òfin 1893 tí wọ́n ṣe kí wọ́n ó bá yín yí padà lórí ọ̀rọ̀ chief law tí wọ́n ṣe. Ẹ jẹ́ kí wọ́n ó bá yín yí padà. Ẹ̀yin ṣe chief ọba ìlú nìyí,
wọ́n pè yín ní chief nínú ìwé yẹn, nínú òfin yẹn, wọ́n wá pe orí àpèrè yín ní stool, wọn ò pè ní throne. Tí mò ń tẹ̀ láti já yín sí lénìí nìyẹn. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Tó bá wù yín ẹ jí gìrì sí kẹ́ ṣe bí ọmọọba, kẹ́ béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ wọn. Tó bá dẹ̀ wù yín ẹ máa dúró de mọ́kà márùn tí wọ́n fún yín, àtowó kọ́bẹ́ àti tírípù tí wọ́n mú ìyàwó yín lọ London, wọ́n tún lọ́mọ. Ọ̀pọ̀lọpọ̀ yín làwọn ìjọba yẹn ti gba ìyàwó lọ́wọ́ yín tẹ́ ẹ mọ̀. Èmi ò ní jù báyìí lọ.